الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين هو سيدنا محمد بن عبد الله وعلى آله وصحبه ومن سلك مسلكهم بإحسان إلى يوم الدين. Aki Ọlọ́run ọba òní ọba àná ọba gbogbo ìgbà ọba tó ti ń bẹ kí gbogbo nǹkan tó máa bẹ ọba tí ó máa ṣẹ́kù nígbà tí gbogbo nǹkan ò ní sí mọ́ ọba náà la kí. Ọba tó já sí wípé wahdahu la sharika lahu ọ̀kan ṣoṣo ni kò sorogún fún. Àwa tara Ọlọ́run ta kí àtọrọ àlékún ìkẹ́ àtàlékún ìgẹ̀ fún ọ̀gá wa aṣíwájú wa tí ń ṣe ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Ànábì tó já sí wípé hudan wa rahmatan lil alamin ìmọ̀nà àti ìkẹ́ ló jẹ́ fún gbogbo ayé. Àlékún ìkẹ́ àlékún ìgẹ̀ Ọlọ́run bá wa ṣe fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ìkẹ́ náà kó má mọ lórí ànábì nìkan, kó má bá gbogbo àwọn ará ilé ẹ̀, àwọn sàhábà, àwọn khulafa rashidun àtàwọn tábìín àtàwọn àfẹ́sìn tí wọ́n jẹ́ ẹni rere tí wọ́n ti bọ́ sálì kìyámà. Àlékún ìkẹ́ àlékún ìgẹ̀ Ọlọ́run bá wa ṣe fún wọn. Àwa tọrọ ẹ̀mí gígùn àti àlékún àláfíà ara fún àwọn àfẹ́sìn tó ń bẹ láyé lónìí, láwọn àfáà tó já sí wípé kọ́ọ̀lá rasul Ọlọ́run sọ ànábì sọ ni wọ́n gbé dání, láwọn àfáà tó já sí pé wọn ò kọjá lánú ẹ̀sìn, láwọn àfáà tí wọn ò polówó ẹbọ nú ẹ̀sìn, láwọn àfáà tí wọ́n dúró tó pé àní ìsìláàmù ilẹ̀ Yorùbá kò ní bàjẹ́. Irú àwọn àfáà bẹ́ẹ̀ tí wọ́n jẹ́ mujahidudeen, tí wọ́n jẹ́ olùgbìyànjú sínú ẹ̀sìn, abẹ́ Ọlọ́run ẹ̀mí gígùn àtàlékún àláfíà Ọlọ́run bá wa ṣe fún wọn. Látòrí àfáà wa Saidi Shittu ọmọ ìyẹlẹ́jà dídín, Muhammadu Jaya fáwọn àfáà ẹlẹ́bọ, abẹ́ Ọlọ́run ẹ̀mí gígùn àtàlékún àláfíà Ọlọ́run bá wa ṣe fún àfáà wa tó fi wá kárí gbogbo àwọn àfáà súnnà káàkiri ayé, àtẹnitámọ̀ tó gbé tọlọ́run àti tànẹ́bì dání, tí ò polówó ẹbọ, tó tún ìsìlámù ṣe pẹ̀lú agbára tó ní, pẹ̀lú ẹni tó ní, pẹ̀lú àwọn tó ní. Gbogbo wọn pátá, gbogbo àwọn àfáà tí wọ́n dúró déédéé sójú ọ̀nà tọlọ́run tó já sí wípé wọ́n fi ẹ̀mí wọn lẹ̀ fọ́lọ́run fún ànábì. Irú àwọn àfáà bẹ́ẹ̀ tí wọ́n ṣẹ́kù lórílẹ̀ tí wọ́n ń jíṣẹ́ Ọlọ́run, ẹ̀mí gígùn àtàlékún àláfíà ara Ọlọ́run bá wa ṣe fún wọn. Àtẹnitámọ̀ nínú wọn àtẹ̀yítà ń gbọ́rọ̀ wọn lórí afẹ́fẹ́ tó sì ń wúlò fún wa, a máa bí Ọlọ́run ẹ̀mí gígùn àtàlékún àláfíà Ọlọ́run bá wa ṣe fún wọn. Iṣẹ́ Ọlọ́run kó máa bá gbogbo yín àfáà wa, kó máa bá yín pátá, ààbò Ọlọ́run kó máa dáàbò yín. La hawla wala quwwata illa billahil aliyyil azim. Mo wá kí gbogbo ẹ̀yin ọmọ ya wa nú ẹ̀sìn, lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà àti gbogbo ojú tí ó máa wò mí káàkiri ayé, gbogbo ojú tí ó máa wò wá káàkiri ayé pẹ̀lú gbólóhùn tó fi ń lọ́lá jù pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Orí àjẹjẹ tó Ọlọ́run àláfíà Ọlọ́run kó máa bá kóníkálukú wa gbé, Allahumma àmín. Àwa bẹ̀ Ọlọ́run fẹ́mi àti yín, Ọlọ́run má jẹ́ àròfo, Ọlọ́run má jẹ́ aṣòfò, Ọlọ́run má jẹ́ agúnlẹ̀ sí èbúté òfo. Àtèmi àti yín àtúbọ̀tán wa Ọlọ́run jí ó dáa. Má torí pé ayé wo dáa kó bọ̀ ọ̀run wa jẹ́, má torí pé ọ̀run ó dáa kó wá ba ayé wa jẹ́. Àtayé àtọ̀run méjì ni kó dára. La hawla wala quwwata illa billahil aliyyil azim. Náà gbogbo ẹ̀yin ọmọ ìyá wa nú ẹ̀sìn, láàrin ìṣẹ́jú díẹ̀ ọ̀rọ̀ ta fẹ́ bára wa sọ òun náà ni pé ìbẹ̀rù Ọlọ́run fún àwọn ìjọba wa, ìbẹ̀rù Ọlọ́run fún àwa gbogbo ẹ̀dá láyé, àtọkùnrin àtobìnrin àtọmọdé
àtàgbàlagbà ìbẹ̀rù Ọlọ́run ọba ṣe kókó láyé. ìbẹ̀rù Ọlọ́run sirran wa alaniya ní kọ̀kọ̀ àti ní gbangba, torí pé èyí ò gbọ́dọ̀ máa bẹ̀rù Ọlọ́run ní gbangba kó máa wá ṣe nǹkan tí ò dá ní kọ̀rọ̀, ìyẹn ò dá. èyàn ò gbọ́dọ̀ máa tutọ́ funfun síta kó wá fi dúdú sínú. òun tọ́ àwọn èèyàn pé oníbẹ̀rù Ọlọ́run, ìwọ sì ni ìbàjẹ́ ayé kún ọwọ́ ẹ ní kọ̀rọ̀, ò níbẹ̀rù Ọlọ́run. a fẹ́ wá bá wa sọ̀rọ̀ àtàwọn ìjọba wa, àwọn ìjọba wa ó dọwọ́ yín pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run. gbogbo èèyàn mọ̀ ya wa nú ẹ̀sìn, àti lọ́kùnrin àti lọ́kùnrin àti lóbìnrin, ó dọwọ́ èmi àti yín pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run sirran wa alaniya, àti ní kọ̀kọ̀ àti ní gbangba. ibi táwọn èèyàn ti rí wa ká bẹ̀rù Ọlọ́run, ibi tí ò sẹ́nibọ́dì tó kù àwa nìkan, ẹ já bẹ̀rù Ọlọ́run. gbogbo ìgbà lọ́lọ́run máa ń pa ẹ̀ nínú alukur'an, Ọlọ́run máa ń sọ káàkiri nínú àwọn àyà alukur'an. Ọlọ́run lè lò wá ń gbà mí pé yá ayyuhal ladhina amanu taqullaha wal tanzur nafsun ma qaddamat ligadin. tó bá wọ Ọlọ́run a lo yá ayyuhal ladhina amanu, tó bá sì wọ Ọlọ́run ọba a tún lo yá ayyuhan nasu. ibi tọ́lọ́run bá ti lo amanu, mùmíní lọ́lọ́run ọba bá wí níbẹ̀. àwọn tí wọ́n gbàfà fọ́lọ́run, tí wọ́n fira wọn kalẹ̀ fọ́lọ́run lọ́lọ́run bá wí níbẹ̀. tọ́lọ́run bá ti ní yá ayyuhal ladhina amanu, àwọn tí wọ́n gbàfà fọ́lọ́run, àwọn mùmíní Ọlọ́run bá wí bẹ́ẹ̀. tọ́lọ́run bá wá lò wípé yá ayyuhan nasu, tọ́lọ́run bá ní mo pè yín èèyàn, gbogbo wa pátá tá à ń jẹ́ ẹ̀dá láyé lọ́lọ́run bá wí. àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbàlagbà, tọ́lọ́run bá ti lò yá ayyuhan nasu, gbogbo wa pátá kò fẹ́ nìkan lẹ̀, àti gèfèrí àti mùsùlùmí, àtẹni tí kírun àtẹni tí ò kírun, gbogbo wa pátá lọ́lọ́run pè papọ̀ ń bẹ̀ yẹn. ibi tọ́lọ́run bá ti wá lò yá ayyuhan nasu, Ọlọ́run fẹ́ yọ ọ̀rọ̀ kan fún wa bẹ́ẹ̀. Ọlọ́run fẹ́ kìlọ̀ fún wa ní tàbá ti rí ibi tọ́lọ́run ti ní yá ayyuhan nasu. Ọlọ́run fẹ́ kìlọ̀ fún wa, ó fẹ́ bá gbogbo wa sọ̀rọ̀. tó bá wọ Ọlọ́run á bá àwọn mùmíní nìkan sọ̀rọ̀, tó bá sì wọ Ọlọ́run á bá gbogbo ẹ̀dá sọ̀rọ̀, àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbàlagbà àtàlùjọ̀nú, torí pé àwọn àlùjọ̀nú ẹ̀dá náà làwọn náà, ẹ̀dá Ọlọ́run ni wọ́n. ṣùgbọ́n tọ́lọ́run bá ti wá lo yá ayyuhan nas, gbogbo èèyàn pátá, gbogbo tí ń jẹ́ èèyàn, gbogbo èèyàn tó wá sáyé látara obìnrin, látara abẹ́ obìnrin lọ́lọ́run bá wí. ẹ̀yin ìjọba wa, mo ní ó dọwọ́ yín pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run. ẹ̀yin ìjọba wa, látòrí president tó fi dórí senators, tó fi dórí governor, tó fi dórí minister, tó fi dórí chairman local government, tó fi dórí councillor, tó fi dórí àwọn ọba ìlú, tó fi dórí olórí ìlú. ó dọwọ́ wa pẹ̀lú bẹ̀rù Ọlọ́run sirran wa alaniya, ní kọ̀kọ̀ àti ní gbangba.
ẹ jẹ́ kọ́kọ́ yá lọ sọ́dọ̀ àwọn ìjọba wa, àwọn tí wọ́n ń darí wa. Ẹ̀yin ìjọba wa tó já sí wípé ẹ bẹ̀rù Ọlọ́run pàápàá. Ẹ̀yin ìjọba wa tó já sí wípé ẹ ní bẹ̀rù Ọlọ́run lọ́kàn. Nínú ohun tó sọnù ní Nàìjíríà lónìí, tó sọnù ní Nàìjíríà, tó fi mú ayé, tó fi mú Nàìjíríà bí ti ń rí yìí, tí Nàìjíríà ò fi sẹ́tù, tí Nàìjíríà fi ń dàrú, tí gbogbo ẹ̀ fi ń rí bó ṣe ń rí yìí, kí ló sọnù lára wa? Ìbẹ̀rù Ọlọ́run ni tẹ́kíwà. Ìbẹ̀rù Ọlọ́run ló sọnù lára wa tí Nàìjíríà fi wá rí báyìí. Tó fi di ibi tí Nàìjíríà fi ń dàrú lọ́wọ́lọ́wọ́ báyìí. Tẹ́kíwà láì ní ò sí lára wa, kò sí lẹ́mìí àwọn ìjọba wa. Ìbẹ̀rù Ọlọ́run ò sí lẹ́mìí wọn. Ìbẹ̀rù Ọlọ́run kò sí lẹ́mìí àwọn olórí ìlú, àwọn ọba ìlú tí wọ́n jẹ́ olórí wa. Ìbẹ̀rù Ọlọ́run ò sí nínú wọn, kò sí nínú ẹ̀mí wọn, ló fi ń ṣe ohun tó wọ̀n. Tó já sí wípé ìmọ̀ ara ẹni nìkan ni wọ́n mọ̀. Káwọn ṣáà ti dá, káwọn ti wà ókè nìkan. Selfishness. Wọ́n ò ní tààrà ọmọlàkejì. Ebi ń pa ọmọlàkejì kò kàn wọ́n. Ìyà ń jẹ ọmọlàkejì kò kàn wọ́n. Káwọn ṣáà ti wà ókè ní tiwọn. Ẹ̀yin ìjọba wa, kí ló sọnù lára wọn tó fi rí bẹ́ẹ̀? Tẹ́kíwà ní ìbẹ̀rù Ọlọ́run ló sọnù lára wa. Lára àwọn ìjọba wa, ìbẹ̀rù Ọlọ́run ló sọnù lára wọn. Lára àwọn ọba ìlú tí wọ́n ń darí àwọn mẹ̀kúnnù, ìbẹ̀rù Ọlọ́run ló sọnù lára wọn. Ohun tí Nàìjíríà fi débi tó délé nì, ẹ̀yin ọmọ ìyá mi, ìbẹ̀rù Ọlọ́run ló sọnù lára wa. Ẹ̀yin ìjọba wa, ẹ̀yin ìjọba wa, etí yín mélòó? Kò sí kankan tọ́lọ́run fi kìlọ̀ nínú Al-Qur'an wípé yá ayyuhan nasu taqu rabbakum. Ọlọ́run ní mo pè yín èèyàn, àti pẹ́sidẹ́ǹtì, àti sínétọ̀, àti ministers, àti chairman local government, àti councillor, àtàlágbára àdúgbò, chairman local government. Ọlọ́run ní taqu rabbakum. Ọlọ́run ní ẹ bẹ̀rù èmi Ọlọ́run ọba yín. Tọ́lọ́run bá wá pè wá, tọ́lọ́run sọ fún wa wípé taqu rabbakum, ẹ bẹ̀rù èmi Ọlọ́run ọba yín. Ọlọ́run fẹ́ yọ nǹkan kan níbẹ̀ ni o. Ọlọ́run fẹ́ yọ nǹkan níbẹ̀. Ẹ̀yin ìjọba wa, àkọ́kọ́ náà, ó dàbí ẹni pé ẹ mọ̀ pé ìyà Ọlọ́run ọba ń bẹ. Mi ò rò pé ẹ mọ̀ bẹ́ẹ̀. Ẹ̀yin ìjọba wa, mi ò rò pé ẹ mọ̀ pé ìyà Ọlọ́run ọba ń bẹ. Ìyà Ọlọ́run ó ń bẹ tí ò ń ṣe kékeré, tí ò ń ṣe kékeré rárá. Ìyà Ọlọ́run bẹ tí ò ń ṣe kékeré. Ẹ̀yin ìjọba wa, ẹ wá gbé tí yín súnmọ́ bí, kẹ́ wá gbọ́ oríṣiríṣi ìjìyà tí ń bẹ lọ́dọ̀ Ọlọ́run. Oríṣiríṣi wàhálà tí ń bẹ lọ́dọ̀ Ọlọ́run fún aláìmoore ẹ̀dá,
fún ẹni tó yapò kí ìsọlọ́run. ẹ̀yin olórí ìlú ẹ wá gbọ́ ìyà Ọlọ́run, ẹ wá gbọ́ ìròyìn ìyà Ọlọ́run. Ìròyìn ìyà Ọlọ́run kì í ṣe kékeré. ìyà Ọlọ́run ṣe kékeré. tọ́lọ́run bá dé tán pípọ̀ òun fẹ́ jẹ wá níyà. ọkùnrin wa jẹ́ ń bẹ́ẹ̀, olówó wa jẹ́ ń bẹ́ẹ̀, mẹ̀kúnnù wa jẹ́ ń bẹ́ẹ̀, tálíkà wa jẹ́ ń bẹ́ẹ̀, pírẹsidẹ́ǹtì yóò jẹ́ ń bẹ́ẹ̀, ministers wọn jẹ́ ń bẹ́ẹ̀, senators wọn jẹ́ ń bẹ́ẹ̀. tíyà Ọlọ́run bá dé lọ́lọ́run fi máa kìlọ̀ fún wa. Ọlọ́run fẹ́ràn wa, Ọlọ́run fẹ́ràn àwa ẹ̀dá tó dá. Ọlọ́run fẹ́ràn wa. tí ó bá fẹ́ràn wa ni kò ní máa kìlọ̀ fún wa. tọ́lọ́run bá fẹ́ràn wa ni kò ní máa pè wá sáwọn àkíyèsí kan tó pè wá sí. Ọlọ́run fẹ́ràn wa ni. Ọlọ́run ò fẹ́ nira fún wa ló fi ń kìlọ̀ fún wa, ló fi ń pè wá sáwọn àkíyèsí kankan. Ọlọ́run fẹ́ràn wa ni. Ọlọ́run fẹ́ jẹ́ ká jìyà ni. ṣùgbọ́n Ọlọ́run dáná fẹ́ni tí ó wọ̀ náà. Ọlọ́run dá àlùjánnà fẹ́ni tí ó wọ̀. àkọ́kọ́ ẹ̀yin ìjọba wa tẹ́ ní bẹ̀rù Ọlọ́run ọba lọ́kàn, tẹ́mi yín di sọ́lọ́run, tẹ́ lánàá mẹ̀kúnnù, lánàá tálíkà lójú, lánàá obìnrin, lánàá ọkùnrin, gbogbo àwa tẹ́ ń darí lánàá wa lójú. kí ẹ̀yin àtàwọn ọmọ yín tẹ́ bá ti wà fífàn, kò sí nǹkan tó kàn yín pẹ̀lú àwọn aráàlú tẹ́ ń darí. ìwọ president táyẹ kí sọ́lọ́run, ìwọ mínísítà táyẹ kí sọ́lọ́run tó bẹ̀rù Ọlọ́run, ìwọ alágbára ayé o, ìwọ alágbára ayé táyẹ kí sọ́lọ́run tó bẹ̀rù Ọlọ́run, ìwọ onípò ayé táyẹ kí sọ́lọ́run tó bẹ̀rù Ọlọ́run. Ọlọ́run sọ nínú Al-Qur'an, ba'da a'udhu billahi minash shaitanir rajim, bismillahir rahmanir rahim, nínú suratul insan. Ọlọ́run ní hal ata alal insanu hinnu minadari lam yakun shay'an madhkura. Ọlọ́run ní hal ata alal insanu. Ọlọ́run ní ìjẹ́yàn ọmọ ènìyàn ṣé ti gbàgbé ni. Ọlọ́run bí wa, Ọlọ́run ní pé ṣé ti gbàgbé ni. ẹ̀yin pírẹsidẹ́ǹtì wa hal ata alal insanu. Ọlọ́run béèrè lọ́wọ́ yín pé ṣé ti gbàgbé ni. ẹ̀yin chairman wa Ọlọ́run béèrè lọ́wọ́ yín pé ṣé ti gbàgbé ni. ẹ̀yin senators, ẹ̀yin ministers, chancellor, chairman local government, alágbára àdúgbò, ọba ìlú. Ọlọ́run ní hal ata alal insanu hinnu minadari lam yakun shay'an madhkura. Ọlọ́run ní ṣé o mọ̀ pé àwọn ọgbà kan ti kọjá tẹ́nibọ́dì ò mú ẹ rí, tó jẹ́ kankan, tí o jẹ́ nothing. Ọlọ́run bá wa sọ̀rọ̀ bẹ́ẹ̀. Ọlọ́run ní hal ata alal insanu hinnu minadari lam yakun shay'an madhkura. Ọlọ́run ní gbogbo ẹ̀yin aláṣẹ ìlú ṣé ti gbàgbé ní wípé ìgbà kan bẹ nínú gbà tẹ́nibọ́dì ò mọ̀ yín rí. kò sẹ́ni tí wọ́n mọ̀ tó ń jẹ́ president Muhammadu Buhari, kò sẹ́ni tí wọ́n mọ̀ tó ń jẹ́ governor Sanwó-Olú, kò sẹ́ni tó mọ̀ tó ń jẹ́ Aṣíwájú Tinubu, kò sẹ́ni tó mọ̀ tó ń jẹ́ senate president
Ọlọ́run sọ fún wa pé ṣó ti gbàgbé ni wípé ìgbà kan bẹ tí ò jẹ́ kankan, that you are nothing. Ó ṣì wà níbi ìbàdí bàbá rẹ̀, torí ibi ìbàdí ni spam ti ń yọ wá, láti ibi ìbàdí spam ọkùnrin, spam obìnrin láti ibi àyà báyìí, àyà ló ti ń wá. Ìwọ president Muhammadu Buhari, ṣó ti gbàgbé ni nígbà tó wà níbi bàrádì bàbá rẹ̀ tí wọ́n ti bí ẹ sáyé? Ṣó ti gbàgbé pé ò jẹ́ kankan? Ta ló mú ẹ rí gbà yẹn? Who knows you? Ta ló mú ẹ rí? Ìwọ senators tó débẹ̀ tán tó ń fi ya ja ọmọ ẹ̀kúnnù, Ọlọ́run ní àlẹ́àtà alàlẹ́ ìsánú inú mínádárì lámìá kò ṣe yàn màdùkúrà. Ọlọ́run ní nígbà tó wà níbi bàdí bàbá rẹ̀, Ọlọ́run ní ta ló mú ẹ rí? Who knows you? Ta ló mú ẹ nígbà yẹn? Wọ́n ti bí ẹ sáyé, wọ́n ti sùn ẹ bìlítà sí pé wọ́n bí ẹ sáyé, bìlítà sí pé wàá jẹ sínétọ̀. Ọlọ́run ní nígbà yẹn, Ọlọ́run sọ fún wa pé ṣó ẹ mọ̀ pé ẹ jẹ́ kankan? Nobody knows you, anybody ò mọ̀ yín. Ọlọ́run ló sọ fún wa bẹ́ẹ̀. Ìwà alágbára ayé tó wá dáyé lónìí, tó wá ń tẹ́lẹ̀ báṣubàṣu, tó dúró ní dúró pé kò sẹ́ni tí ó bí mi, ohun tí bá ṣe ni àṣegbé kan ni, àṣegbé ni, kò sẹ́ni tí ó bí mi, torí pé kí ni? Torí pé àṣẹ wà lẹ́nu ẹ, agbára ń bẹ lọ́wọ́ rẹ. Ọlọ́run ní Ọlọ́run ní ṣó ti gbàgbé ní ìwọ ìwé èèyàn bẹ́ẹ̀ wípé ìgbà kan ti kọjá tẹ́nibọ́dì ò mú ẹ rí, tí wọn ti ẹ̀ mọ̀ bóyá ẹnìkan ń bọ̀ wá tí ó jẹ́ president Muhammadu Buhari, tí wọn mọ̀ pé ẹnìkan ń bọ̀ wá tí ó jẹ́ gọ́vùnà Sanwó-Olú, tí wọn mọ̀ pé ẹnìkan ń bọ̀ wá tí ó jẹ́ Aṣíwájú Tinubu, tí wọn mọ̀ pé ẹnìkan ń bọ̀ wá tí ó jẹ́ gọ́vùnà Ṣèyí Mákindé. Ọlọ́run ní ìgbà kan bẹ anybody ò mọ̀ yín. Who knows you? Nobody know you. Àtẹ̀mí tí mo bá yín sọ̀rọ̀ àti gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wá pátá, ìgbà kan ti kọjá tó já sí pé kò sẹ́ni kankan tó mọ̀ wá. Ìgbà tá à ń bẹ ní bàdí bàbá wa, ta ló mọ̀ wá ńgbà yẹn? Ta ló mọ̀ pé wàá jẹ president nígbà yẹn? Ta ló mọ̀ pé wàá jẹ minister nígbà yẹn? Ta ló mọ̀ bí wàá jẹ senator nígbà yẹn? Ọlọ́run wá ní inna khalaqnal insana min nutfatin amshajin nabtalihi faja'alnahu sami'an basira. Ọlọ́run ní dájúdájú àwọn Ọlọ́run adáwọn ọmọ ènìyàn min nutfatin amshajin, láti ibi omi lọ́gbọ́lọ́gbọ́, amshajin ta rọ̀pọ̀ ta mix together. Ìwọ president, níbo lọ́lọ́run bá ti dá ẹ? From spam tó máa ń rùn, tí ò gbọ́dọ̀ kàn wọ́n lára, tá a sáré lọ fọ́ dànù ibi ẹ̀gbin òun ni wá. Láti inú ẹ̀gbin ni wọ́n president ló ti jáde, láti inú ẹ̀gbin ni wọ́n minister ló ti jáde, láti inú ẹ̀gbin ni wọ́n senator ló ti jáde, láti inú ẹ̀gbin ni wọ́n ọba ìlú ló ti jáde. Omi spam, omi lọ́gbọ́lọ́gbọ́ tí ò gbọ́dọ̀ kàn wọ́n lára, tá a sáré lọ wọ ẹja náà bà, omi tó ń rùn, omi tó ń rùn, omi ẹ̀gbin tó yá sí pé tó bá kàn wọ́n lára báyìí a máa sáré àti fọ́ ni, tá a lè gbé sára fún 24 hours. Ọlọ́run ní ibẹ̀ lèmi Ọlọ́run bá ti dá yín náà, ibẹ̀ lèmi Ọlọ́run bá ti dá yín. Ọlọ́run wá ní fajalnahu sami'an basira. Ọlọ́run ní àwa ṣe ìríran fún yín, sami'an a ṣe ìgbọ́rọ̀ fún yín, basiran a tún ṣe ìríran fún yín. President,
ojú rẹ méjèèjì tó fi ríran ta ló ṣe fún ọ? Ọlọ́run ni. Mínísítà, ojú rẹ tó fi ríran ta ló ṣe fún ọ? Ọlọ́run ni. Ọlọ́run ní lẹ́yìn ìgbà tí mo dá yín tán láti inú omi lọ́gbọ́lọ́gbọ́, sperm tó ń rùn tí mo wá mísì ẹ̀, mo mísì ti bàbá yín àti ti ìyá yín èyí tí ń bẹ̀ láti ibi ìbàdí àtẹ̀yí tó wá láti ibi àyà obìnrin. Ọlọ́run ní àmúṣáájé nàbùtẹ́lì. Ọlọ́run ní mo mísì ẹ̀ papọ̀ ló fi di ìwọ president lónìí tó wá ń tẹ̀lé gàràgàrà. Ọlọ́run wá ní iná adénáhùn sẹ́bílà. Ọlọ́run ní mo wá ń fi ọ̀nà mọ̀ yín èyí tó dá àtẹ̀yí tí ò dá. Ọlọ́run wá ní ìmọ̀ ṣáàkìrán wá ìmọ̀ kàfúrọ̀. Ọlọ́run ní tó bá wù ẹ́ jẹ́ ọlọ́pẹ́, tó bá wù ẹ́ yà aláìmoore. Pírẹsidẹ́ǹtì wa nílẹ̀ Nàìjíríà aláìmoore nìyí bẹ́ẹ̀ ṣe ń fìyà jẹ àwọn ọmọ ẹ̀kúnnù torí pé ẹ jẹ́ nǹkan kan nígbà kan ti kọjá sẹ́yìn, that you are nothing. Ó wá délé ayé tán, ó wá ń tẹ̀lé gàràgàrà. Ìwọ senators tẹ́ ẹ̀ ṣàánú àwọn ọmọ ẹ̀kúnnù ìgbà kan ti wà náà, nobody knows you nígbà tó wà ní spam tó máa ń rùn, bọ́n náà wá di ayé tán, ó wá ń tẹ̀lé gàràgàrà. Ìwọ náà wá di ẹni tó ń sọ pé tí mo bá ṣe ta ni ó bí mi. Ọlọ́run níta ló mú ẹ̀rí ńgbà yẹn nígbà tó wà ní àtọ̀ níbi ìbàdí bàbá ẹ̀. Ọlọ́run ní who knows you, ta ló mú ẹ̀rí ńgbà yẹn? Ọlọ́run wá ṣe ìríran fún ẹ, Ọlọ́run ṣe ìgbọ́rọ̀ fún ẹ, ó wá délé ayé tán kàkà kó jọlọ́pẹ́, ó wá ya aláìmoore. Abẹ́ mọ̀ pé ìjọba wa aláìmoore ní yín sọ́lọ́run? Abẹ́ mọ̀ bẹ́ẹ̀? Ipò tẹ́ dé ní lónìí ẹ̀yin kọ́ lè gbéra yín débẹ̀. Àkọ́lé Ọlọ́run ni kàkà kẹwàá fi dúpẹ́ fọ́lọ́run, ẹ fi ya aláìmoore sọ́lọ́run pẹ̀lú ìyàtẹ́ fi ń jà wá mẹ̀kúnnù. Ẹ ṣàánú wa, ẹ bìkítà lórí ọ̀rọ̀ wa. Ebi pa àwọn èèyàn àbí ebi ò pa wọ́n, ẹ fẹ́ mà nípa ẹ̀. Kẹ́yìn ṣáà ti wà òkè nìkan lẹ́yìn mọ́ ẹ̀yin ìjọba wa, kí ló dé? Ọlọ́run ní ìgbà kan ti kọjá tẹ́nibọ́dọ̀ ò mọ̀ yín nígbà tẹ́ wà nínú àtọ̀, tẹ́ wà nínú spam tó ń rùn. Ẹ̀gbin ni wá náà, àbọ̀ mọ̀ pé ẹ̀gbin ni ẹni, ibi ẹ̀gbin láti jáde. Ó yá ìwọ náà wo nísìn, wo ló akáṣífù mi yìí, àbí irú tówẹ́n tábà wẹ̀ tán ẹ mọ̀ pé tábà ti wẹ̀ tán àti neat nìyẹn. Kí lẹ máa fi nura? Tówẹ́n. Tábà wá fi tówẹ́n múra, tábà fi tówẹ́n nura fọjọ́ kìíní, ọjọ́ kejì, ọjọ́ kẹta, ṣé ẹ mọ̀ pé ó máa dẹ̀tí? Ó máa dẹ̀tí náà. Kí ló dé? Kí ló tó fi jẹ́ bẹ̀? Ìwọ tó ṣẹ̀ṣẹ̀ wẹ̀ tán tó yẹ kó mọ́, ó tún wá fi tówẹ́n nura, tó bá padà yá tówẹ́n yẹn òun náà padà dẹ̀tí tá fọ̀ bí tó ti mọ̀ pé ẹ̀gbin ni gbogbo wa nìyẹn. Tábà ti wẹ̀ tán tówẹ́n tábà fi nura kò yẹ kó dẹ̀tí náà, ṣebí àti wẹ̀ àti neat, kò yẹ kó dẹ̀tí. Ṣùgbọ́n tó bá fi nura ọjọ́ kìíní ọjọ́ kejì yóò dẹ̀tí. Ẹ̀gbin ni wá. President Muhammadu Buhari, ibi ẹ̀gbin spam ló ti jáde, ẹ̀gbin tí ó gbọ́dọ̀ kọ̀yàn lára ibẹ̀ ló ti jáde. Ìwọ senators, ẹ̀yin senators, ẹ̀yin governors, spam ẹ̀gbin ibẹ̀lẹ̀ ti jáde. Ibi tọ́lọ́run ti dá yín nìyẹn. Ẹ wá ń hùwà gẹ́gẹ́ bí ẹni tí ò ní kú mọ́. Ẹ ń fìyà jẹ àwọn aráàlú, ẹ ń fìyà jẹ mẹ̀kúnnù, ẹ ń fìyà jẹ tálíkà. Ẹ̀yin ìjọba wa, ẹ wá ń hùwà bẹ́ẹ̀ ni pé kò sọ́la, ẹ wá ń hùwà bẹ́ẹ̀ ni pé ẹ̀ ní kú mọ́. Àfa àgbà kan ní walau kunna iza mitina turikina lakana al-mauta gayata kulla hayyin
lakana al-mauta ghayata kullayin àfáàní walau kunna iza mitna turikina àfáàní tó bá jásí wípé téèyàn bá ti kú tán kò ní sí kankan mọ́ kò ní sí nothing mọ́ téèyàn bá ti kú àfáàní lakana al-mauta ghayata kullayin àfáàní ikú ni ò bá jẹ́ ọ̀gá gbogbo nǹkan ikú ni ò bá jẹ́ ọ̀gá gbogbo nǹkan ṣùgbọ́n tá bá kú a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìrìn àjò ni o kullu nafsin dha'iqatul maut gbogbo apátá la tọ́ kú wò gbogbo ẹ̀mí kankan ni ó tẹ́ kú wò ẹ̀yin olórí ìwà tẹ́wọ́ ń hùwà bí ẹni pé ẹni kú mọ́ wọ́n ní ọjọ́ kú lọ́jọ́ ìsinmi irọ́ ni o bàbá ńlá irọ́ ni o ọjọ́ kú lọ́jọ́ ìsinmi irọ́ ni o tó bá kú fún aláìmoore ìyà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìrìn àjò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o kì í ṣe ọjọ́ kú kì í ṣe ìsinmi o fún aláìmoore ẹ̀dá bẹ́yìn ìjọba wa yìí o ikú tẹ́ bá kú kò ń ṣe ìsinmi fún yín o president wa governors wa tẹ́ ń fìyà jẹ wá tẹ́ ń ní wá lára tẹ́ bá kú ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìrìn àjò ọjọ́ kú kọ́ lọ́jọ́ ìsinmi o ẹ jẹ́ n sọ fún yín o ọjọ́ kú kọ́ lọ́jọ́ ìsinmi o tẹ́ bá kú tán ìyà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o tó bá bí ẹ pé ṣó wáyé rí gan ó sọ pé kò gbàbẹ̀ kọjá ni àbọ̀mọ̀ bẹ́ẹ̀ wọ́n á bí ẹ pé ṣó wáyé rí wọ́n ní kò gbàbẹ̀ kọjá ni so ọjọ́ kú kì í ṣe ọjọ́ ìsinmi o ẹ̀yin president wa gọ́fúnà wa tẹ́ bá kú tán ìrìn àjò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o ẹ wá fi ojú kòkòrò properties ojú kòkòrò dúkìá ẹ wá ní ojú kòkòrò rẹ̀ débi pé ẹ wá ń fìyà jẹ àwọn mẹ̀kúnnù ẹ ń fìyà jẹ àwọn tálíkà nítorí ojú kòkòrò tí ń bá yín jà ẹ wá kówó títí ẹ kó pamọ́ owó tí àwọn àrọ́mọdọ́mọdọ́mọ yín ò lè ná tán òun lè ń kó pamọ́ káwọn àrọ́mọdọ́mọ yín kó má ṣiṣẹ́ mọ́ wọn ní tó ṣì láíláí irú àwọn owó bẹ́ẹ̀ ẹ wá ń kó pamọ́ billions trillions millions ẹ wá ń kó pamọ́ ẹ̀tọ́ tó yẹ kẹ́ ṣe fún àwọn aráàlú ẹ wá ṣe fún wa ẹ níbẹ̀rù Ọlọ́run ni ẹ dẹ̀ mọ̀ pé ìyà Ọlọ́run kì í ṣe ìyà kékeré o inna rabbaka labil mirsad ìyà Ọlọ́run kì í ṣe ìyà kékeré o Ọlọ́run lúgọ̀dẹ̀ gbogbo wa ni o mo ń bọ̀ wá Ọlọ́run kì í ya lógún ọdún kọ́lọ́n bá dé tán tí Ọlọ́run bá dé tán Ọlọ́run fi ní wá tẹ̀kọ́ fìtìtà láti ṣùgbọ́n náà lẹ́sìn náà tó là mú mi kún ká sọ̀tàn Ọlọ́run fi ní ẹ bẹ̀rù fìtínà èmi Ọlọ́run tí fìtínà mi bá dé tán alábòsí nìkan kan ni ó jẹ ìyà mẹ́ ẹ̀yin ìjọba wa ìyà Ọlọ́run ó ní agbára o mo kọ́kọ́ fẹ́ sọ̀rọ̀ sáwọn ìjọba wa náà kì í ṣe wá mú tàwọn ọ̀dọ́ kí wá mú tí ń jáde gbogbo ìjọba wa oúnjẹ tó yẹ kẹ́ pín fún wa lásìkò COVID-19 ẹ ló kó pamọ́ àìníbẹ̀rù Ọlọ́run ló fà á ebi dẹ̀ ń pa àwọn aráàlú ebi pa àwọn mẹ̀kúnnù ẹ sì lọ ń kó oúnjẹ tí wọ́n kọ COVID-19 sí ẹ sì lọ ń kó pamọ́ ẹ níbẹ̀rù Ọlọ́run bó ti wọ́n mu ẹ níbẹ̀rù Ọlọ́run ibi tẹ kó oúnjẹ pamọ́ sí wọ́n rìn lóko wọ́n rìn nílọrin wọ́n rìn lọ́ṣun wọ́n rìn lọ́ṣogbo wọ́n rìn ní Calabar wọ́n rìn káàkiri state oúnjẹ tó yẹ kẹ́ pín fáwọn mẹ̀kúnnù kí wọ́n jẹ ẹ wá kó pamọ́ ẹ bẹ̀rù Ọlọ́run ọba ni kò sí bẹ́ẹ̀ Ọlọ́run lọ́kàn yín mà ní ẹ wá jẹ́ ń sọ fún yín gbogbo ìjọba wa ẹ jẹ́ ń sọ fún yín o
ẹ jẹ́ n sọ fún yín látòrí president Muhammadu Buhari, vice president, senator, senate president, gbogbo ẹ̀yin ministers, gbogbo ẹ̀yin house of representatives, gbogbo ẹ̀yin chairman local government, gbogbo ẹ̀yin ọba ìlú, ẹ jẹ́ n sọ fún yín, ìyà Ọlọ́run kì í ṣe ìyà kékeré. Ìyà Ọlọ́run, ìyà tó tóbi ni. Ká tó kú, ìyà inú sàárè ọ̀tọ̀, ìyà ká tó kú ọ̀tọ̀, ìyà àlìkìyámà ọ̀tọ̀. Wọ́n náà wá wo oríṣi ìyà yẹn. Kó tó kú wá jìyà, inú sàárè wá jìyà, tó bá wá dijọ́ àlìkìyámà ọjọ́ ìdájọ́ wá tún wá jìyà. Ẹ̀yin ìjọba wa kí ló dé? Ìyà Ọlọ́run bá máa ń bẹ, ìyà Ọlọ́run bá ń bẹ fọ́ o, ẹ má kẹ́nìbọ̀dì tán yín o. Ìyà Ọlọ́run bẹ tó wà solid, ìyà gidi. Ìyà Ọlọ́run bẹ o. Ṣé ẹ̀rí bọ́ọ̀lù ṣe ṣe pẹ̀lú àwọn ìjọ ànábì Núhà tí wọ́n ya aláìmoore sọ́lọ́run, ànábì Sọ́líhù tí wọ́n ya aláìmoore sọ́lọ́run. Bọ́lá ṣe pa wọ́n rẹ́ pẹ̀lú ìyà. Ẹ̀yin ìjọba wa, ìyà tọ́lọ́run fi pa wọ́n rẹ́ yẹn ó sì wà lọ́wọ́ Ọlọ́run o. Ìbínú tọ́lọ́run bínú sáwọn ìjọ ànábì Núhà, tọ́lọ́run fi fìyà jẹ wọ́n, ó sì ń bẹ lọ́wọ́ Ọlọ́run o. Kò tí ìyà Ọlọ́run tí ó dá sẹ̀ríà fún wa ni o. Gbogbo ìjọba wa wá gbọ́, ìyà Ọlọ́run ọba ń bẹ. Ẹ̀yin ìjọba wa, ẹ dákun ẹ fún mi ní some minutes. Ẹ̀yin ìjọba wa, ẹ súnmọ́ mi kẹ́ wá gbọ́ ọ̀rọ̀, kẹ́ wá gbọ́ bí ìyà Ọlọ́run bó ṣe lágbára tó. Ẹ jẹ́ ká lọ nínú Suratul Hajj. Bismillahirrahmanirrahim. Tabalawo nínú Suratul Hajj. Ọlọ́run ó yin ìyà rẹ̀, Ọlọ́run ó yin ńbẹ̀. Láti àyá kíní. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. Ọlọ́run ní ya ayyuhan nasu, Ọlọ́run ní mo pè yín èèyàn, taqu rabbakum, Ọlọ́run ní ẹ bẹ̀rù èmi Ọlọ́run ọba yín. Ọlọ́run wá ní inna zalzalata sa'ati shay'un azim. Ọlọ́run ní dájúdájú ọjọ́ tèmi Ọlọ́run tí màá mì ilẹ̀ tìtìtì. Ọlọ́run ní àsìkò yẹn o, sa'ati shay'un azim, àsìkò tó tóbi ni, àsìkò tó lágbára ni. Ẹ̀yin ìjọba wa, àsìkò kan sì ń bọ̀ wá, àsìkò kan sì ń bọ̀ wá tọ́lọ́run á mì ilẹ̀, tí Ọlọ́run á ṣẹ́kì ilẹ̀. Ọlọ́run wá ní ọjọ́ yẹn o, yawma tarawna tad'alu kullu mardi'atin amma ardat wa tad'u kullu zatin hamlaha. Ọlọ́run ní yawma tarawna, Ọlọ́run ní ẹ̀rí àwọn èèyàn, ẹ̀rí àwọn òbí tó ń fúnni lọ́mú, tó ń fọmọ lọ́mú. Ọlọ́run ní lọ́jọ́ yẹn wọ́n á sì gbàgbé wípé àwọn fọmọ lọ́mú. Ẹ dákun ẹ wò, tá abiyamọ bá ń ké, ṣe mọ̀ pé abiyamọ sáré gbọ́mọ rẹ̀, a máa rẹ̀ lẹ́kún bí kò máa kọrin pé ọmọ mi o máa sunkún mọ́, ọmọ mi o máa sunkún mọ́. Ṣe mọ̀ pé abiyamọ ò fọmọ ṣeré. Tọ́mọ bá ń sunkún abiyamọ, awọ ọ̀nà bí ó ṣe ìdálákẹ́. Abiyamọ tó ń fọmọ lọ́mú lọ́wọ́ yóò gbọ́ mú sí lẹ́nu pé yá ọkọ mi mú yàn, ọkọ mi mú yàn, ọmọ mi o. Ọlọ́run wá ní lọ́jọ́ tó wọn Ọlọ́run bá ń sọ yẹn, tó wọn Ọlọ́run fẹ́ mì ilẹ̀, Ọlọ́run ní ọjọ́ yẹn abiyamọ á gbàgbé wípé òun fọmọ lọ́mú. Ẹ wá wò ó, wàhálà tó dé bá abiyamọ, tábíamọ fi gbàgbé wípé
òun fọmọ lọ́mú ṣe rí pé wàhálà yóò kì í ṣe wàhálà kékeré ẹ̀yin ìjọba wa mo rán yín létí ni o ṣe rí pé wàhálà yóò kì í ṣe tìjọ ṣe rí pé wàhálà yẹn kì í ṣe wàhálà kékeré wàhálà tó mú abiyamọ tó ń fọmọ lọ́mú lọ́wọ́ tó fi gbàgbé pé òun fọmọ lọ́mú kì í ṣe kẹlẹ̀ mọ̀ pé wàhálà yóò ṣe wàhálà kékeré o. Ọlọ́run wá ní wátàdáwù kullu zatin amúlé amúlá Ọlọ́run wá ní gbogbo àwọn tí wọ́n lóyún pátá wọ́n á sì máa bí oyún inú wọn lọ́jọ́ yẹn ẹ wo agbára Ọlọ́run bó ṣe tó Ọlọ́run ní àwọn aboyún wọ́n á sì máa bú oyún wọ́n á máa bí oyún inú wọn àtèyí tóyún inú rẹ̀ ti pé oṣù méjì àtèyí tóyún oṣù rẹ̀ ti pé oṣù mẹ́ta tí ò ti pé oṣù mẹ́sàn-án Ọlọ́run ní gbogbo pátá wọ́n sì máa bímọ inú wọn kódà àti oyún oṣù kan Ọlọ́run á ní gbogbo abiyamọ tó bá lóyún pátá wọ́n sì máa bí ọmọ wọn lọ́jọ́ yẹn ẹ dákun ẹ wá wò ó ẹ̀yin ìjọba wa mo ń pè ẹ̀yin sí àkíyèsí ìyà Ọlọ́run ni o ẹ̀yin náà ẹ wá wò ó wàhálà tó dé tó fi débi pé olóyún tó yẹ kó bímọ lásìkò ìbímọ rẹ̀ ò tí ì pé tó dẹ̀ fi ń bímọ lásìkò àtoyún oṣù kan àtoyún oṣù méjì àtoyún oṣù mẹ́ta àtoyún oṣù mẹ́rin wọ́n sì máa bí ẹni ẹ̀ wá wò ẹ̀yin náà ẹ̀yin ìjọba wa ṣẹ́yìn náà ń gbọ́ wàhálà tó dé bá oyún oṣù mẹ́ta tí ò ti yẹ kó bí tó wá jáde tọmọ jáde ẹ mọ̀ pé wàhálà yẹn ò ṣe wàhálà kékeré ṣá wàhálà tó dé bá abiyamọ tó fi gbàgbé wípé òun fọmọ lọ́mú wàhálà yẹn ò máa ń ṣe wàhálà kékeré ẹ̀yin ìjọba wa ìyà Ọlọ́run bá ń bẹ fà ẹ má jẹ́ kó tọ̀ yín o Ọlọ́run wá dúró Ọlọ́run wá ní wàtàrà nasa sùkárọ̀ wàmà ń bẹ sùkárẹ̀ wàlákínà adhaballahi shadidun Ọlọ́run ní wàtàrà nasa Ọlọ́run ní lọ́jọ́ yẹn ẹ rí àwọn èèyàn sùkárọ̀ wọ́n máa ń ríra wọ́n máa ń bí sùkárọ̀ Ọlọ́run ní ẹ rí àwọn èèyàn wọ́n máa ń ríra bí ọ̀mùtí ṣe mọ́ stagger kí wọ́n máa stagger ẹ tó ti mutí yó tó ti yó Ọlọ́run ní tó bá dọjọ́ yẹn ẹ rí àwọn èèyàn tí wọ́n á dàbí ọ̀mùtí tí wọ́n máa stagger Ọlọ́run ní lọ́jọ́ yẹn ẹ rí tí wọ́n bí babaláku bàbá èrè kò mutí tí wọ́n dẹ̀ bí ìyákù ìyálà yá èrè kò mutí wàhálà tó dé báyìí gan wọ́n bí èrè ó tiẹ̀ lè rántí ọtí tọ́lọ́run fi sọ wípé abiyamọ á gbàgbé wípé òun fọmọ lọ́mú tọ́lọ́run fi ní oyún oṣù mẹ́ta tí ò ti tó bí wọ́n á sì bí ìwọ ọkọ máa sọ pé ó fẹ́ mọ ọtí wọ́n bí ẹ̀rí ẹ̀yin ìjọba wa ẹ wo bí wàhálà yẹn ṣe tó Ọlọ́run ní wàlákínà adhaballahi shadidun Ọlọ́run ní ìyàwó tó wọn Ọlọ́run bá ròyìn yìí Ọlọ́run ní ìyà tó le kókó ìyà tó lágbára ìyà tó ní agbára ni ẹ̀yin ìjọba wa ṣe ṣiṣẹ́ kalẹ̀ dọjọ́ yẹn ṣé tọ́jọ́ yẹn bá dé gbogbo ìyà tẹ́ fi ń jẹ àwa mẹ̀kúnnù ṣé rò pé ẹ lè free lọ́jọ́ yẹn gbogbo ẹbí tẹ́ fi pa àwọn aráàlú ṣé rò pé ẹ lè free lọ́jọ́ yẹn àánú mi ṣe yín ìjọba wa àánú mi ṣe yín tí ò ní bá da ọ̀la ń kọ́ tó ní bá da fún yín ọ̀la ń kọ́ ẹ̀yin ìjọba wa ẹ wá torí owó ẹ wá kọ́ di sọ́lọ́run because ẹni tó bá níbẹ̀rù Ọlọ́run kò ní fi ebi pa àwọn aráàlú olórí tó bá bẹ̀rù Ọlọ́run
kò ní fi ebi pa àwọn ará àdúgbò olórí tó bá bẹ̀rù Ọlọ́run kò ní fi ebi pa mẹ̀kúnnù àìníbẹ̀rù Ọlọ́run ọba yín ló ń jẹ́ kẹ́ máa fìyà jẹ wá kẹ́ máa fi ebi pa wá àìníbẹ̀rù Ọlọ́run ọba yín ni irú àwọn tó wà níbẹ̀rù Ọlọ́run bẹ́ẹ̀ yẹn ìyà tó ní agbára ẹ wo bọ́lọ́run ṣe ròyìn ẹ̀ Ọlọ́run ní àwọn tó àbíamọ tó ń fọ́mọ lọ́mú wọ́n sì gbàgbé pé àwọn fọ́mọ lọ́mú oyún oṣù mẹ́ta wọ́n sì máa bí àwọn èèyàn wọ́n máa stagger bẹ́ni tó mutí ẹ dákun ẹ wo wàhálà tó fi dé bá àbíamọ tó gbàgbé wípé òun fọ́mọ lọ́mú wàhálà tó dé bá oyún oṣù mẹ́ta tó fi jáde wàhálà tó dé béèyàn tí wọ́n fi ń ṣe bí ọ̀mùtí ṣé mo pé wàhálà kékeré kọ́ ọ̀rọ̀ Ọlọ́run dẹ̀rẹ́ yìí yóò wá sẹ́múṣẹ́ o Ọlọ́run ò ní sọ̀rọ̀ kan kó má ṣe o ẹ̀yin ìjọba wa ọjọ́ yẹn ń bọ̀ báwo lẹ ṣe free lọ́jọ́ yẹn mo ń béèrè ẹ̀yin ìjọba wa torí pé anabi Muhammad sallallahu alayhi wa sallam anabi sọ̀rọ̀ kan anabi ní mo ti gbàgbé bí násù àdìsí yẹn ṣe wá tí mo bá ṣe mistake ẹ dákun ẹ má bínú anabi ní láàyò mínú àdùkún Ọlọ́run anabi ní ẹnìkọ̀ọ̀kan yín kò tí ì nígbàgbọ́ àtà òhìbà mo ti gbàgbé bí násù yẹn ṣe wá anabi ní ẹnìkọ̀ọ̀kan yín ẹ̀ tí di mùmíní àtà òhìbà mọ́ òhìbùlì nafsi ì títí nǹkan tẹ́ ń fẹ́ mi ara yín tẹ́ fi máa fẹ́ fọ́mọlà kejì ẹ anabi ló sọ bẹ́ẹ̀ o anabi ní ẹnì kọ̀ọ̀kan yín o ẹ ti di mùmíní àfi nǹkan tẹ́ ń fẹ́ fúnra yín kẹ́ máa fẹ́ fọ́mọlà kejì yín yes irú ẹni bẹ́ẹ̀ mùmíní ni ẹ̀yin olórí wa ebi ò pa yín ebi pa wá mẹ̀kúnnù ṣe rí pé nǹkan tẹ́ ẹ fẹ́ fúnra yín ẹ fẹ́ fún wa ẹ̀yin gbé àwọn ọmọ yín lọ kàwé nílé òyìnbó àwọn mẹ̀kúnnù ń bẹ Nàìjíríà tá ń jìyà ṣe rí pé nǹkan tẹ́ ẹ fẹ́ fún wa tẹ́ fẹ́ fúnra yín ẹ fẹ́ fún wa ẹ ń ṣe yan rè ẹ kì í ṣe mùmíní òdodo ẹ̀yin ìjọba wa ẹ níbẹ̀rù Ọlọ́run tó ní bá fọ yín lásán ẹ ti sáré lọ sílùú òyìnbó nìyẹn ẹ dẹ̀ kọ́ hospital kalẹ̀ fún wa ní Nàìjíríà hospital ọ̀hún ò gbádùn ẹ sanwó doctors ẹ sanwó nurses ẹ rẹ oògùn síbẹ̀ orí á sì fún ẹ̀yìn ẹ̀ ń gbà lóyìnbó lọ àárẹ̀ á sì máa ṣe wàmí á sì máa kú sórí àárẹ̀ ṣe rí pé nǹkan tẹ́ ń fẹ́ fúnra yín ẹ fẹ́ fún wa lànàbí fi ní ẹnìkọ̀ọ̀kan yín ò tí di mùmíní àfi nǹkan tó bá fẹ́mi ara rẹ̀ tó fẹ́ fọ́mọ ìyá ẹ̀ ọmọlàkejì ẹ̀ ẹ dákun ẹ̀yin náà ẹ wá wò náà ẹ̀yin ìjọba wa ṣé mọ̀ pé awo ìròyìn Ọlọ́run tó ní agbára ṣé mọ̀ pé ìyá rẹ̀ yẹn tí ọjọ́ ìyà yẹn bá dé ẹ̀yin ìjọba wa ṣe rò pé pọ́ni bàbá lákúbà bá yín lè bọ́ ń bẹ̀ ni ẹ lè bọ́ ń bẹ̀ tó fi mọ́ àwọn ọmọdọ́mọdọ́mọ yín ẹ lè bọ́ ń bẹ̀ ò tí ìyà yẹn bá dé ẹjọ́ lọ jáwọ́ kẹ́ ṣe dáadáa àwa ń kìlọ̀ tiwa fún yín o ìyà Ọlọ́run is real confirm ni ìyà Ọlọ́run bá ń bẹ o ìyà Ọlọ́run ọba ó ń bẹ confirm ìyà Ọlọ́run ọba ń bẹ o Ọlọ́run wó yin àwọn ìyà oríṣiríṣi nínú oríṣiríṣi àwọn àyà nínú Al-Qur'an tọ́lọ́run ti ròyìn ìyà rẹ̀ tọ́lọ́run ti ròyìn iná rẹ̀ tọ́lọ́run ròyìn pé bí iná ìmí Ọlọ́run ṣe rí leléyìí iná ìmí Ọlọ́run tọ́lọ́run jẹ́ kó yí wa wípé iná ìmí Ọlọ́run kì í ṣe kékeré súra pọ̀ bẹ́ẹ̀ tí ò níye tọ́lọ́run ti ròyìn wípé iná ìmí Ọlọ́run la ilaha illallah àyìn ìjọba wa àánú mi sì ń ṣe yín àánú mi ṣe yín ẹ
ẹ̀gbọ́n tọ́lọ́wọ́n bá sọ ní ọlọ́run ní la ilaha illallah la ilaha illallah ọlọ́run ní kàlá ní suratul fajiri ìgbà tọ́lọ́run bá bọ̀ látòkè ọlọ́run ní kàlá ìzà dùkátìlì àrídù dákàndákàn ọlọ́run ní jẹ́ kí n sọ fún ẹ nígbà tèmi ọlọ́run ọba tí máa ń mì ilẹ̀ ọlọ́run wá ní wàjíyá rabbuka wal malaku sọ̀fàn ọlọ́run ní èyí lọ́jọ́ yẹn àwọn màláíkà wọ́n wá tò ní sáfú ọlọ́run wá ní wàjíyá ya ọmọ ìzí ibi jahannama ọlọ́run ní èmi ọlọ́run mà wá dé pẹ̀lú iná jahannama ọlọ́run ní ya ọmọ ìzí yatazakkaru linsanu wa anna lahu zikra ọlọ́run ní ọjọ́ yẹn àwọn èèyàn wọ́n máa wọ́n ti gbogbo tí wọ́n ti ṣe tí ò dáa ẹ̀yin gọ́fúnà wa tọ́lọ̀ bá gbé náà jahannama dé tán ẹ wà máa rántí gbogbo owó tẹ́ ti kó jẹ ẹ wò ẹ kà ọ sórí báyìí ni pé lọ́lọ́run fi ní yẹ̀kúùlù irú gbogbo ibẹ̀ yẹn ẹ̀yin olórí wa tẹ́ ń fìyà jẹ wá ọlọ́run ní yẹ̀kúùlù yà lẹ́tà ní nǹkan dámútù lé ayáàtì gbogbo yín ẹ wà kà ọ sórí ẹ máa sọ pé yà lẹ́tà ní mo pèrè gbé o kó máa bá gbogbo tí mo tì síwájú níṣẹ̀mí mi ẹ̀yin gan fún wa yín lẹ́ẹ̀ máa ṣépè fún wa yín lọ́jọ́ yẹn torí pé tẹ́yìn náà bá rí ìyà yẹn ẹ nílé withstand yẹ pẹ̀lú ojú you cannot withstand it abẹ́ gbọ́ ọlọ́ni lọ́jọ́ yẹn gbogbo àwọn aláìda bí ẹ̀yin ìjọba wa ẹ wọ́n máa pariwo pé yé mo gbé o fóun tí mo tì síwájú nínú ìṣẹ̀mí mi ọlọ́run dẹ̀ sọ pé fàyàmọ́ ìzí láàyò àzíbù àzábàádùn ọlọ́run ní ẹnì kan ò ní jíyà fẹ́nìkan o ẹ̀yin gọ́ọ̀mẹ̀ntì ẹ̀yin ìjọba wa tẹ́lọ́ ń bá àwọn àfáà kan wípé kọ́ bá ń ṣàdúrà torí pé ẹ̀yin náà mọ̀ kan tí ó dáa tẹ́ bá déwájú ọlọ́run wàláì ẹni bọ́dọ̀ ní bá ń jíyà ó dá ìyà rẹ̀ jẹ ni o tó bá lọ déwájú ọlọ́run tó lọ́ retí pé bóyá àfáà kan tó ń fún lọ́wọ́ wá gbà ẹ́ lẹ̀ tọ́ba láwọn máa wá gbà ẹ́ lẹ̀ irọ́ ni o wàá jẹ́ àgbákòyà wàá jẹ́ àgbákòyà abọ́gbọ́ wàá jẹ́ kíni wàá jẹ́ àgbákòyà wàá jẹ́ ẹ̀yin ìjọba wa ẹ lọ tají o ẹ lọ tají nítorí ìyà ọlọ́run ọba ò kí ń ṣe ìyà kékeré ìyà ọlọ́run ò kí ń ṣe ìyà kékeré ìyà tó lágbára ni o ẹ lọ tají ẹ̀yin ìjọba wa ẹ̀yin olórí wa ẹ̀yin olórí ìlú olórí àdúgbò chairman local government councillor president senators minister ẹ lọ ronú gbogbo tẹ́ ń ṣe yìí ẹ kẹsọ̀ rẹ̀ níwájú ọlọ́run o ẹnì kan ò ní bẹ́ẹ̀ nìkan jìyà o irú bẹ́ ṣe ń ṣe ní nàìjíríà tó já sí pé tọ́mọ yín bá ṣẹ̀ ọmọ ọlọ́mọ ló máa jìyà ẹ̀ tẹ́ ń fi ọwọ́ ọlá tẹ́ fi ń gbá ọmọ ẹ̀kúnnù lójú kò má sí yẹn o kò sí yẹn o ẹ jẹ ìyà gidi ni o ẹnìkan ní bá yín jìyà o ẹ̀yin ìjọba wa ẹ lọ ronú kẹtají ẹ ti wá jẹ́ kí ìfẹ́ owó ẹ ti jẹ́ kó wá ba gbogbo àlámọ̀rí yín jẹ́ ẹ ti jẹ́ kí ìfẹ́ owó ẹ ti jẹ́ kó ba ìgbésẹ̀ ìyá yín jẹ́ níwájú ọlọ́run sì ní àlìákùmù mo fẹ́ lówó àlìákùmù mo fẹ́ lọ́lá àlìákùmù mo fẹ́ nípò ọlọ́run ní kópọ̀ owó ní ṣá mo fẹ́ kọ́lé ṣá mo fẹ́ ralẹ̀ ṣá ọlọ́run ní tàkásùrù ó ti kó àìrójú àìráyè ó ti kó bá yín ó ti kó bá wa ọlọ́run ní mo fẹ́ lówó mo fẹ́ lọ́lá ó ti wá kó àìrójú àìráyè wá kó bá wa
àtàzúrí tó mẹ́rin máa kọ́ bírọ̀ títí wọ́n fi sìn wá báyìí dẹnu sáré wa. ẹ̀yin ìjọba wa ẹ máa kówó jẹ náà ní títí wọ́n fi sìn débi sáré yìí báyìí. ẹni tó bá lè jẹ́ kí owó kó ba àárín òun àtọ́lọ́hun jẹ́ o lè ná owó lálẹ́ kìyàmọ́ o lè bribe ọlọ́pàá lálẹ́ kìyàmọ́ o lè bribe màláíkà o lè bribe ọlọ́run o lè bribe ààrẹ o lè bribe ọlọ́run o lè bribe màláíkà gbogbo billions tẹ́ ń kó sínú ilé kò ní wúlò fún yín o. ẹ lọ wo àwọn ẹgbẹ́ yín ẹ wá Abba Kyari àbí kí ló ń pè agbọ̀wọ́ ẹ̀ lásán more than 70 million nígbà tó kú wọn máa sín pẹ̀lú ẹ. tẹ bá rí aṣọ tẹ́lómi wọ̀ nínú yín lásán aṣọ 500,000 tẹ bá kú wọ̀ ní sín pẹ̀lú ẹ funfun ló máa tẹ́ sí lára. tẹ bá kú tán wọn ní sín pẹ̀lú ẹ. tẹ̀yin ìjọba wa tìyín nìyẹn àwọn ọ̀dọ́ àwọn aráàlú àwọn mẹ̀kúnnù ẹ dákun torí tọlọ́run kí ló dé tó já sí pé ọwọ́ ara wa náà la fi wá ń ṣe ra wa ọwọ́ ara wa la fi ń dá sẹ̀ríà fúnra wa. gbogbo ẹ̀yin tẹ́ ló ń jólé tẹ́ ń jó kọ́pínì ẹ̀ ń jó iléeṣẹ́ àwọn oníléeṣẹ́ gbogbo yín pátá ǹjẹ́ ṣe ronú báyìí ẹ ronú o torí pé tẹ́ bá ronú gbogbo tẹ́ bàjẹ́ yìí owó wọn náà ni wọ́n á fi tún ṣe owó wa ni wọ́n á fi tún ṣe. ẹ̀yin tẹ́ jólé tẹ́ jó company tẹ́ jó everywhere owó wa ni wọ́n fi tún ṣe. kákókó fi wọ́n lẹ̀ fọ́lọ́hun kọ́lọ́hun fìyà jẹ wọ́n fúnra wọn kò nídìí pé àwọn fẹ́ máa dájọ́ lọ́wọ́ ara wa. owó wa ni wọ́n fi túnṣe gbogbo ilé tẹ́ jó everywhere tẹ́ bàjẹ́ owó wa ni wọ́n fi túnṣe. we are still having more problem. ẹ wo iye tí gbèsè tí Nàìjíríà jẹ 70-something billions dollars ó Nàìjíríà jẹ. tó bá ṣí gbogbo nǹkan tó bá jẹ́ sí wọ́n lè ní 5 trillion làwọn fẹ́ fi tún ṣe. ẹ dákun ẹ̀yin náà ẹ wò owó wa máa nì owó wa ni wọ́n fi tún ṣe. ẹ má yẹ ká bá nǹkan jẹ́ mọ́ this is too much. ok aláǹbá kan ìjọba jẹ́ nílọrin Shoprite tí wọ́n bàjẹ́ ṣé ìjọba ló ní Pepsi mọ́tò Pepsi tí wọ́n kó gbogbo Pepsi oní Pepsi oníṣòwò ṣèjọba ló ní onímọ̀nì kan lọ́ṣogbo oní pọ́tírì àwọn jàǹdùkú wọ́n sì wọnú pọ́tírì ló sì da gbogbo ẹ̀rú. ẹ dákun ṣèjọba ló ní pọ́tírì kódà ẹnìyẹn sunkún láàárọ̀ yìí tí mo wo ẹnìyẹn yọmi lójú báyìí pé àìmọye ọdún tóun ti ń ṣe wàhálà bísínẹ́sì yìí bọ̀ tóun ò jèrè ìjọba rí láyé. ẹ dákun à ń sọ pé a fẹ́ máa jàfẹ́tọ̀ wa a tún wá ń bara wa jẹ́ a tún wá ń kó ìnira bára wa. ẹ jẹ́ ká ṣe pẹ̀lọ́pẹ̀lọ́ mẹ́dọ̀ ẹ wo Shoprite tó lọ bàjẹ́ nílùú Ìlọrin. ẹ dákun ṣé ìjọba ló ní Shoprite ni. ẹ̀yin Ìlọrin ẹ̀yin jẹkudu jẹra ẹ̀yin Ìlọrin mẹ̀sù jàmbá ẹ̀yin Ìlọrin mẹ̀sù jàmbá mò ń pè yín èmi ọmọ yín náà ni mò ń pè yín o. Shoprite ẹ bàjẹ́ ṣèjọba yín lónìí mo ń béèrè. Pepsi bíta oní business tẹ bàjẹ́ ṣèjọba lónìí. ẹnìkan post ẹ̀ láàárọ̀ tó dẹ̀ ń sunkún wípé òun ò jèrè ìjọba rí láyé òun tóun wá fi ogún òun ṣe wàhálà òun wọ́n dẹ̀ bà gbogbo ẹ̀ jẹ́ wọ́n kó gbogbo ẹ̀ lọ. ẹni ẹ lóun yáwó bank láti fi bẹ̀rẹ̀ business ẹ̀ dẹ̀ bà gbogbo ẹ̀ jẹ́. ṣé ìjọba nìyẹn ni ṣé ìjọba lẹ́ni tó lọ ẹ̀yin ọ̀dọ́ ẹ jẹ́ ká ronú náà let's think. ẹ jẹ́ ká pèrè wa padà ibi tá à ń lọ yẹn a fẹ́ fi ọwọ́ ara wa ṣera wa nìyẹn.
a fẹ́ fi ọwọ́ ara wa fẹ́ fi ṣe wa nìyẹn o ṣẹ́rí bóyá pálásì ọba Èkó tó bàjẹ́ ṣùgbọ́n tó kọ́ mi pẹ̀lú yẹn wọn ò bá bàjẹ́ wọn ò bàjẹ́ ẹni tó bá da á rí pé ó da irú ọba ìlú wo sìn ṣé wọ́n jó pálásì ẹ̀ Aláàfin Ọ̀yọ́ ṣé wọ́n jó pálásì ẹ̀ Olúbàdàn ṣé wọ́n jó pálásì ẹ̀ pálásì Akíolú ni wọ́n rí tí wọ́n jó ọlá pé ọba yìí náà jẹ́ èèyàn tí ò da ni so à ń jó magistrate à ń jó àwọn court à ń jó ilé Sanwó-Olú à ń jó ilé gbogbo ní ọkàn mi ṣùgbọ́n èyí tí ò ṣe pé ìjọba ló ní táwa ń bàjẹ́ tó já sí tẹ́ni ẹlẹ́ni ló fi ogún ara rẹ̀ ṣe ló fi ogún ara rẹ̀ ló fi ṣiṣẹ́ tàtú wa ń bàjẹ́ kí ló dé náà ẹ̀yin ọ̀dọ́ ẹ jẹ́ ká ronú ẹ jẹ́ ká tají a ti ń lọ jìnnà ibi tàdé ń lọ yẹn kò lè pè wá o torí pé gbogbo tó bá bàjẹ́ pátá owó wa ni wọ́n fi túnṣe o tábà torí kò tá fẹ́ jẹ lẹ́ni tàbọn tá fẹ́ jẹ́jẹ́ ó tán nìyẹn tó bá ṣì gbogbo kan tó fẹ́ túnṣe nísìn ní Lagos wọ́n lè ní àwọn ní the 100 trillions owó ta ni ṣòbó owó àwọn aráàlú náà ni wọ́n lò kì í ṣe owó tí babaláwo bá wọn ṣiṣẹ́ owó ọmọ ìlú náà ni wọ́n lò kì í ṣe owó tí yakuya láyà wọn ṣiṣẹ́ rẹ̀ lọ́fẹ́ lò ẹ dákun torí tọlọ́run ẹ̀yin ìjọba wa ẹ̀yin ọ̀dọ́ wa a ti ń fi àṣejù kún ibi tá à ń lọ is very far ẹ má jẹ́ máa bà nǹkan ara wa jẹ́ ẹ má jẹ́ ká bà nǹkan ẹni ẹlẹ́ni jẹ́ táwọn ìjọba ò kàn mí torí pé ọ̀dájú làwọn ìjọba ọ̀dájú ni wọ́n oúnjẹ tí wọ́n pín tí wọ́n ní kó fún aráàlú lásìkò COVID-19 wọ́n ò dẹ̀ pín wọ́n dẹ̀ kó sápò ara wọn wọ́n lọ store rẹ̀ sínú warehouse tó bá wá di ìgbà tó fẹ́ campaign wọ́n ṣe àwọn máa fún àwọn èèyàn láti fi campaign ẹ̀yin ìjọba wa ẹ̀ sì bẹ̀rù Ọlọ́run àbíṣẹ́ yìí náà bímọ ní ẹ bímọ fa ẹ máa bímọ ẹ̀yin ìjọba wa ẹ bímọ tẹ́ ẹ bá dúró jẹ́ ìyá ẹ̀ ọmọ yẹn jìyà yóò jẹ́ ilé ayé o ìyà ilé ayé dẹ̀rẹ́ yìí ọ̀tọ̀ ni o ìyà mẹ́ta ni o ìyà ilé ayé ìyà ẹnu sáré ìyà ọjọ́ àlìkìyámọ́ o ó jẹ́ lọ ronú nígbà tó bá wáyé tó wá jí ẹnu sáré tí ó mi yẹ ọdún tó wà fi jẹ ẹnu sáré àlìkìyámọ́ dẹ̀rẹ́ yìí gbére ni o gbére àlìkìyámọ́ o wàá wà nínú ìyà gbére ó jẹ́ ronú kó lọ tají mo advice ẹ ìwọ ẹ̀yin òṣèlú ẹ lọ ronú ẹ lọ tají orí ipò tẹ́ wà kò ń ṣe títí lọ láíláí ẹ kúrò ń bẹ̀ lọ́jọ́ kan o tẹ́ bá kúrò ń bẹ̀ bọ̀rọ̀ ikú lè dìde at any time tẹ́ bá wá lò dáadáa ẹ jìyà ayé àwọn ọmọ yẹn á jìyà ẹ jìyà nù sáré ẹ tún wá jìyà ọjọ́ ìdájọ́ ọjọ́ àlìkìyámọ̀ ẹ ronú ẹ pìlà káyìn bọ̀ ẹ lọ think ẹ̀yin ìjọba wa ìyà Ọlọ́run máa bẹ̀ ìyà Ọlọ́run bá wà o èyí tó máa ń sọ wípé tí wọn bá lówó láyé yóò lówó náà lálìkìyámọ̀ náà ni irọ́ ni o tó bá lówó tó ṣe dáadáa wàá jẹ àgbákò yà o tó bá ní ọlá tó lò dáadáa tó fi yan àwọn èèyàn jẹ wàá jẹ babaláku babaláyà fọdújọ́ àlìkìyámọ̀ tèmi nìyẹn o tèmi nìyẹn ohun tèmi lè sọ nìyẹn ṣùgbọ́n gbogbo àwọn ọmọ Nàìjíríà ní ti ilé tòkó àwọn àtàwà ńlé àtàwọn àtàwà lọ́jọ́ àtàwọn àtàwà lókè òkun gbogbo ọmọ Nàìjíríà àfààní thamaniyatun lilmari lábúdà yàrá wàlẹ̀ ìsàlìkù lilmari gẹ́ thamaniya sùúrù wà kúndínù wájítì máa ń wà fún ìkọ̀tún
وأسروا ويسرا ثم تكموا فيها أفاني ثمانية للمرء لا بد يرى أفاني àwọn nǹkan méjì kan bẹ àwọn nǹkan mẹ́jọ 8 àfáàní àwọn nǹkan mẹ́jọ kan bẹ àfáàní kò sí tàbí ṣùgbọ́n ọmọ ènìyàn ó rí nílé ayé yìí wàá rí gbogbo àwọn ọmọ Nàìjíríà mò ń bá wí o àfáàní àwọn nǹkan mẹ́jọ kan bẹ láyé yìí kò sí bó ṣe tó láyé wàá rí o ó bá lówó ju Bill Gates lọ wàá rí ó bá lówó ju Dangote lọ wàá rí ṣá àwọn nǹkan mẹ́jọ yìí bìrìtà sí àwa tálíkà àfáàní wa kúzínù àfáàní tó bá dìgbà kan á máa dunnú tó bá tún yá ìbànújẹ́ dé wájú tí máa hùn wà furukọ̀tún àfáàní tó bá dìgbà kan wájú tí máa hùn á kóra wa jọ tó bá tún yá òpin ìyá tún dé sáàrin wa àwọn ẹlòmíì pínyà tó já sí pé wọn ò pàdé ara wọn mọ́dọ̀ ni ṣé gbogbo àwọn tẹjọ ka primary school ṣé gbogbo wọn ló ń rí dòní ṣé gbogbo àwọn tó jẹ́ tẹjọ ka secondary school ṣé gbogbo wọn ló ń rí dòní ṣé gbogbo àwọn tẹjọ ka university ṣé gbogbo pátá ló ń rí dòní ìgbà kan wà tẹjọ wà tó bá tún yá ẹ tù ká àfààní wa usiru wa yusiro àfààní tó bá dìgbà kan ìnira òde tó bá dìgbà kan ìdẹ̀kùn á tún dé padà àfààní súnmọ́ sákìmù wá fíà àfààní lẹ́yìn náà tó bá dìgbà kan ó ṣàárẹ̀ tó bá tún wá yá ó lálàáfíà àwọn nǹkan mẹ́jọ yẹn kò sí béèyàn ṣe jẹ́ láyé tí ò ní rí gbogbo àwa ká bá wá rí ìdàkejì ìdùnnú àbí à ń rí ìdàkejì ìdẹ̀kùn ẹ dákun ẹ jẹ́ ká ṣe sùúrù ẹ má jẹ́ ká lọ fi ọwọ́ wa fa tọ́wọ́ wa ò tó ẹ má jẹ́ ká lọ fi nǹkan tọ́wọ́ wa ò tó ká má la fi gọ̀gọ̀ fa kó wá délé tán kí wàhálà wá dé bá gbogbo wa àsìkò táwa nílùú Nàìjíríà gbogbo ẹ̀yin ọ̀dọ́ ẹ ṣe sùúrù lọ́wọ́ báyìí torí tọ́lọ́hún lóòótọ́ ìnira lè wà ebi lè máa pa wá ìyà lè máa jẹ wá ṣùgbọ́n ẹja ṣe sùúrù tá bá ń torí pé bébí ṣe ń pa wá táwọn ìjọba wa ń rè wá jẹ táwọn fi ń ba gbogbo nǹkan ìní wa jẹ owó wa náà ni àwọn ìjọba fi tún ṣe kì í ṣòwò tiwọn kì í ṣòwò babaláwo bàbá àwọn ni wọ́n lò owó wa náà ni wọ́n lò tí wọ́n fi tún ṣe so gbogbo àwọn ọ̀dọ́ ẹja tají. Let's wake up, please. Mo bẹ̀ gbogbo yín jẹ́ ká tají. Jẹ́ ká pè láká ìwà bọ̀. Ẹ dákun, ẹ má jẹ́ ká torí eléyìí ká wá bà gbogbo properties wa jẹ́. Ẹ má jẹ́ torí eléyìí ká bà gbogbo property wa ká bàjẹ́. Ẹ dákun mo ń bọ̀. Mo bẹ̀ yín ẹ̀yin ìjọba wa ẹ̀yin ọ̀dọ́ wa ẹ̀yin ìjọba wa ẹ lọ change ẹ lọ yí padà tó bá wù yín kẹ́ change tó bá wù yín kẹ́ má change ẹ má bá ìyá yín lójú pálí níwájú Ọlọ́run àwọn ọ̀dọ́ ẹ dákun ẹ jẹ́ ká ní sùúrù ẹ má yẹ ká torí ìbínú tá à ń bí ká wá bà gbogbo nǹkan ní wa jẹ́ Ọlọ́run á dúró tì wá o àtèmi àti yín àní ṣòfò àní rófò àní gúnlẹ̀ sébùté òfo ìyà ò ní jẹ wá ebi ò ní pa wá a ò ní ní wá o la haula wala quwwata illa billahi al-aliyyil azim àwọn abẹ Ọlọ́run fáwọn ìjọba wa náà Ọlọ́run ẹ̀mí èṣù ẹ̀mí ọ̀dájú tí ń bẹ nínú ọkàn wọn lọ́nà bá wa yọ kúrò ń bẹ o ẹ̀mí burúkú ẹ̀mí òṣì ẹ̀mí òfò ẹ̀mí ìdájú tí ń bẹ lẹ́mí àwọn ìjọba wa Ọlọ́run abẹ́ ọ dákun bá wa yọ kúrò bá wa fi àánú àwa mẹ̀kúnnù bá wa fi sí wọn lójú Ọlọ́run abíọ́ ni afitóbi rẹ̀ àfi bíọ́ tó gbogbo ọmọ ìyá wa nú ẹ̀sìn a kí gbogbo yín lọ́kùnrin lóbìnrin pátápátá la kí ó a kí gbogbo yín lẹ́ẹ̀kan sí pẹ̀lú kíkí ọlá
tó bá di ìjọ́ míì tẹ́bà tún fi rí wa ọ̀rọ̀ mọ́lídì láwa sọ ọ̀rọ̀ mọ́lídì nàbí ṣó tọ́ àbí ò tọ́ nínú Islam torí pé mọ́lídì ṣíṣe bídíà ni orí ibùdó bẹ́ẹ̀ torí pé kì í ṣe ìlànà Islam ṣùgbọ́n inshallah tó bá dọjọ́ mi tẹ́bà máa rí wa ọ̀rọ̀ mọ́lídì lásọ ọlọ́wà dúró tiwa o. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.